Mo kí gbogbo ọmọ Yorùbá, mo kí gbogbo ọmọ Odùduwà nílé lóko níbikíbi tẹ́ bá wà tẹ́ láǹfààní láti máa gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí. Bóyá orílẹ̀-èdè Nàìjíríà ni o, bóyá òkè òkun ni o, mo nígbàgbọ́ wípé àlàáfíà lẹ́wà, àlàáfíà tẹ́ sì wà náà lẹ́ẹ̀mọ̀ wà. Àlàáfíà yín ò ní di fíàfíà pẹ̀lú àṣẹ Elédùmarè. Ọ̀rọ̀ yín ò sì ní dàrú. Ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń gbọ́rọ̀ àgbà, ká sì tún dúpẹ́ lọ́wọ́ àwọn tí ó tó gbọ́. Ẹ máa bá wa share rẹ̀. Ọ̀rọ̀ àgbà ni ọ̀rọ̀ tó jẹ́ pé èèyàn gbọ́ tó ń kẹ́kọ̀ọ́ ọgbọ́n nínú rẹ̀. Ọlọ́run ló lọ́gbọ́n, Èdùmàrè ló nímọ̀. Ọlọ́run ọba mi ló lóye, tá a lọ̀rọ̀. Ọlọ́run ọba mi lọ̀rọ̀, tá a là wá. Àwa erùpẹ̀, àwa tọ́lọ́run ọba mi dá tó jẹ́ pé ara erùpẹ̀ náà láti jáde. Mo kí yín o, gbogbo ẹ̀yin tẹ́ ràn wá lọ́wọ́, gbogbo ẹ̀yin tẹ́ ń pè wípé ọ̀la ẹ continue. Ẹgún ọ̀sán ọ̀hún kò ní bàjẹ́ láṣẹ Elédùmarè. Kí mo bá mú wá fún ilé ní àwọn ọ̀rọ̀ yìí ó pọ̀ lóríṣiríṣi, àtúmọ̀ mọ́ wá ní kọ̀ọ̀kan náà ni. Yorùbá bọ̀ wọ́n ní olówó tẹ́lẹ̀ bóbó tòsí tẹ́lẹ̀ kò mọ̀, aláìjẹsùnmọ̀ tẹ́lẹ̀ ara ihò. Mo wá ní kí n ráwọn ìdá kan létí wípé ẹyọ kan láyé o, kò pé méjì. Ìgbéraga ò sí láyé, bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àgbà ni. Bọ́ ọba lówó lọ́wọ́ mo ní ọ̀sẹ̀ bó ti mẹ́lẹ́wà ṣàpọ́n ọmọ ìyá mi. Ọlọ́run tó dá olówó, òun náà ló dá tálíkà. Ó lò sí lẹ́lẹ́kẹta àbá pín báyìí kò dá. Olówó ti mọ̀ pé òun lówó, ṣùgbọ́n tó bá lọ béèrè ọ̀rọ̀ wò. Àwọn kan náà ti jìyà sẹ́yìn kówó ọ̀hún ó tó dé o. Ó bá wá jẹ́ pé wọ̀gàn náà lọ wá rìn pàdé rẹ̀. Ó sì fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe kó rántí àwọn tí ò ní. Rántí Ọlọ́run ọba mi pé òun ló gbé ọ dépò ọlà. Bọ̀bá wá wà nípò kan àbí míì tá a pọ́n ọ lé, rántí o, Ọlọ́run ló ṣe o, kì í ṣe wọ̀ náà, kò dá iṣẹ́ agbára rẹ̀. Ọba rólówó míì, inú rí ó dùn, yóò ṣe dáadáa sí ọ. Ọ sì rólówó míì, tọ̀, àfi sùúrù o, àfi sùúrù. Ọ̀rọ̀ ọgbọ́n là ń sọ lẹ́nu. Torí wípé olówó ò gbọdọ̀ jábọ́lẹ̀. Olówó bá jábọ́lẹ̀ títí ẹ̀ ló bá nǹkan sì dénú. Òun ló fà á táwọn èèyàn wípé àfowó owó iná ni. Lẹ́yìn owó ni àwọn ẹ̀dá kan díẹ̀ sọ̀rọ̀ pé lẹ́yìn Ọlọ́run náà ló kàn. Ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀ráyé lóde. Ọlọ́run tó wá pín tó sì pé dáadáa wípé tálíkà rèé kò lè folówó sílẹ̀. Olówó gan sì lè fi tálíkà sílẹ̀. Wọ́n jọ wà pẹ̀lú ara wọn náà ni. Àjọ ń dọnú pẹ̀lú ara wa ni. Àjọ máa sùn báyìí, àjọ máa gbégbà torí pé olówó ti dé stage kan. Tálíkà tó wà ń wò yẹn, òun náà gbìyànjú kódà tálíkà ó lówó. Níwọ̀n bá tako rẹ̀, yóò kọ́lé, yóò bímọ, ọmọ tiwọn náà ń di sẹ́nítọ̀. Ọmọ tálíkà míì náà ń di gọ́vnọ̀. Agasọ́ní ibẹ̀ làwọn náà ti ń dolówó. Òun la fi sọ wípé nítorí ọba yóò máyọ̀ láyọ̀ jù, Ọlọ́run ló lówó lọ́wọ́. Tó ọba yóò, mo ní ọmọ gbéraga torí pé Ọlọ́run ló lówó. Ọba wa ń dunnú, mo ní ọmọ dunnú jù o torí pé Ọlọ́run ló ní ìdùnnú. Ọlọ́run ní ń jẹ́ ìdùnnú, Ọlọ́run ló ń jẹ́ àánú. Ọ̀gbọ́ tálíkà ń bẹ o, tálíkà ó dolówó o, tálíkà ó dọlọ́lá, tálíkà ó sì dọlọ́rọ̀. Ibì kan ní nǹkan ti bẹ̀rẹ̀ bó ṣe wọ Ọlọ́run ọba mi ní ṣe ń sọ láàrẹ̀. Ọ̀rọ̀ yìí ni farabalẹ̀. Òṣìṣẹ́ ló gbà, òṣìṣẹ́ ló lé ayé. Ọba ró lòsì wọgbọ́n mọ̀ pé lòsì ló ń bọ̀. Bó lòsì má ṣe ń bọ̀ tó fi dó lòsì mọ̀ ó pọ̀. Bọ́bá ti yí ọlọ́ọ̀kan bàtà pẹ̀lú aṣọ ní kékeré nìyẹn, ó rìn dọ́dọ̀ rẹ kó máa rùn. Ọ̀rọ̀ ẹnu ẹ̀gẹ́ ọ̀ní bàtà yé mu. Kábíyèsí èrè Elédùmarè. Mọ̀mọ̀ já mòsí o, mọ̀jà fòsì ló gbà. Ó sì ó dáa, kò sí bá lólé ayé, kò sí sáyé, kò sí lògbà, kò síbi tí èèyàn fẹ́ lọ. Ó sì, ó burú jáì. Ọlọ́run ní fi sọ̀rọ̀ èmi àti ẹ. Tàkà rẹ̀ dànù bọ́ọ̀ sí ń gbọ́ mi. Ọlọ́run ní fòsì sí á. Pẹ̀lú ògo Ọlọ́run, ẹ ò ní mòsí o.
bẹ́ẹ̀ ṣe ń gbọ́rọ̀ àgbà tẹ́ ṣe ń kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ẹ ò ní fòṣì lórí ayé yín pẹ̀lú ògo Ọlọ́run wá gbọ́rọ̀ àgbà gidi mo fẹ́ kọ́ tẹ́tí gidi ó ní mi fọ̀rọ̀ mi bẹ̀ẹ́ bó fowó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo ní olówó tẹ́lẹ̀ bó òtòṣí tẹ́lẹ̀ kù mà aláìjẹsùn tẹ́lẹ̀ ara yíyọ ẹni bí bá pasùn wàhálà ni ó ọba wa délé olówó ọgbà wèrè bọba délé olówó ọgbà àjẹgbọn bọba délé olówó wàhálà àti sùúrùtù má pé mo yàbàrà olówó kí ló tó kó ti ń wá ó ti lówó ẹni ó bá gbọ́nú wọn oní òsínmi ẹ̀dọ̀ tó lówó bá bímọ mẹ́wàá Ọlọ́run yóò níkanú rẹ̀ ṣùgbọ́n ṣá o ṣe bí wọn sá ń pè ń bàbá alágbájá sọ lásìkò ni ò lásìkò fún ìyàwó débi yóò lásìkò fáwọn ọmọ owó ní ra ẹ̀ àátọ́jú ọmọ kọ́tò rọ́mọ mẹ̀kúnnù kọ́tò rọ́mọ tálákà kan kó lọ rí dáràn ní ìgbà kan ẹ̀mí ò bá sí yín o tí wọ́n ti ń lù pọ̀ orílẹ̀-èdè dùn ó sì dáa bí má ní kí n gbé látàyé àwọn bàbá wa kódà káàtẹ̀ wá fẹ́ nìkan ṣàkàwé bó bá jẹ́ pé látàyé Múrítàlá àwọn èèyàn gbádùn o ẹran Múrítàlá ń bẹ mílíkì Múrítàlá sì wà ayé rójú ayé rọrùn ń mùtúmù wà ẹ̀kúnnù ń jẹun ọ̀lẹ̀ lólówó mú yàtọ̀ sí pé bẹ̀kúnnù ànúnà fi sọ fún ìwé pé ẹjá ṣe jẹ́jẹ́ o ẹjá sinmi ẹ̀dọ̀ ìwọ́tọ̀ lówó tó jẹ́ pé ìgbéraga ni lásìkò tá a wà yìí bọ́ọ̀bà wa rántí ohun gbogbo tí ẹ̀ rántí Ọlọ́run Elédùmarè ọba mi tó jà ọ̀gbágbá ti rí gbọ́ Ọlọ́run ọba mi ọ̀gbágbá ti rí gbà kábíyèsí rẹ̀ ẹ̀rù jẹ̀jẹ̀ ọkọ̀ àwọn òṣìkà ọba tó ń bẹ ká tó máa bẹ Èdùmàrè tí ó mọ wà ńgbà tí ò bá ṣẹlẹ̀ kankan mọ́ gbogbo tó kójọ tó fi lẹ́wọ̀n jẹun bẹ̀ kọ́ sì mú un mọ́ ní èèyàn lára jẹun mú ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ó ní kó jẹ kó múnú làálàá níláàlẹ̀ èyí tó ṣiṣẹ́ fún èyí tó ṣe wàhálà fún wọn ní kó jẹun kó sì mú nínú rẹ̀ nítorí pé kíni a ò mẹ́ni tí ó jogún rẹ̀ ṣé wèrè ni àbẹ́nìyàn gidi ọ̀rọ̀ àgbàlọ́gbọ̀ yìí ó fẹ́ kọ́ mú lò Ọlọ́run ti ṣe ó sì nídìí pàtàkì tó fi dá ọ láre àrẹ náà lọ́lọ́run dá ọ ní jẹ̀bi láíláí ọtí dolówó fowó náà ṣàánú agbé ọ sípò ọ̀gá mélòó tí ẹ wà lẹ́lòmíì tí ń gapá ẹlòmíì ò mọ̀jú kó búlọ́ọ̀kù èèyàn lọ ẹlòmíì ò mọ̀jú kó lágbájá sí àníkò ní dìde ṣe bẹ́ẹ̀ mi mo sọ bẹ́ẹ̀ ẹyẹ fọwọ́ lulẹ̀ ẹyẹ kanlẹ̀ ń kó ẹni tó lò ní òǹkọ́ ni ó ní ọ̀la ẹni tó lọ́la òǹkọ́ ni tó ní tomorrow ọ̀la ò ní tán lẹ́yìn ọ̀la Ọlọ́run ní sórí o owó ó ṣe pàtàkì ilé ayé ẹ̀dá owó ló dá o owó ló yẹ kó gún ní kò dá kó sì ogún èèyàn béèyàn ò bá lówó lọ́wọ́ òkú ni a ò ní jòkó o torókù ayé ń bẹ ọ̀rọ̀ sì tó kù wájú ẹjá máa ṣe díẹ̀díẹ̀ torí bẹ́ẹ̀ ṣe ń gbádùn rẹ̀ níwọ̀n bá yẹn òun tẹ̀mí náà lọ́rùn ó sì ń wù mí adúpẹ́ lẹ́ẹ̀kan sí lọ́wọ́ ẹ̀yin tẹ́ máa ń pè wá pàápàá ẹ̀yin tẹ́ ń gbọ́ ọ̀rọ̀ àgbà yìí inú mi ó dùn bẹ́ẹ̀ ṣe ń kà sí wáyé ó máa já ìdùnnú fún mi ẹ máa bá mi share ẹ̀ káwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà kí wọ́n lè jẹ ìgbáládùn rẹ̀ ẹ bá mi sọ fún wa wípé dẹ́ẹ̀dẹ́ mi ràwé o Ọlọ́run pèsè owó fún gbogbo wa o a sì rí ẹ̀dá bá bò kó rántí pọ́ Ọlọ́run ọba ni léèyàn bá lówó lọ́wọ́ àtọwọ́ Ọlọ́run ọba ni má darí ẹ láàmú o má sì gbọ́kàn rẹ̀ gbóná má lọ rẹ̀ ṣe tí agbára rẹ̀ ò ká tọ́ wà á dá alẹ̀ tán tágbára rẹ̀ ò ní ká owó tẹ́sù bá fún ọ èṣù ni ó gbà o àmọ́ tó bá ní sùúrù tó kàndọ̀ Ọlọ́run ọba mi lọ wàá rí owó náà lò tí ó sì pọ̀ tí wọ́gbọ́n ó sì pẹ́ láyé bó ṣe jẹ́ nìyẹn ẹ bá bá pè wá bóyá ayẹyẹ kábà ìmúndò kí gbogbo nǹkan ó sì dára Adémọ́lá Bánkọ́lé lórúkọ tèmi bàbá ọ̀rọ̀ àgbà ẹ pè mí sórí 08060974167 lẹ́ẹ̀kan sí 08060974167 ẹyẹ méjì ò kì í jàsà èmi mo lè tó mi Ọlọ́run ló fún mi kì í ṣe ènìyàn ọ̀rọ̀ àgbà bàbá kì í yín o wípé ẹkú ọdún ẹkú ìyèdún ọdún Iléyá tó lọ yìí
àsọpọ̀lọpọ̀ rẹ̀ láyé ọdún tó bá ti bá ń láyé òun náà là ń ṣe mo kí gbogbo kìrìsìtẹ́nì mo sì kí gbogbo mùsùlùmí òdodo ó kẹ́lẹ̀ kẹta náà àwọn bàbá wa ẹ̀sìn àbáláyé yóò dára fún yín o ẹ ṣé bẹ́ẹ̀ ti tẹ́tí lẹ́kọ̀ọ́.